أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn ìsìlámù. Lákọ̀ọ́kọ́ ná, èyí tá a wá ṣe ni pé lẹ́yìn ìgbà tá a túnú tán, a wá wò pé ó yẹ ká tún máa fi ọ̀rọ̀ dáwọn ọmọ ìyá wa lẹ́kọ̀ọ́. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده Sallallahu alaihi ورسوله. wasallam. إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Ojú ni tíyìn. رضي الله تعالى عنه. Ó yẹ bá a lọ sínú Suratu Ibrahim, Quran chapter 14, verse 4. أعوذ بالله من الشيطان الرجيم وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم. Muhammadu wa pàṣẹ pé lárúbáwá láti mọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn sọ̀rọ̀. Ó ní ayé àwọn sọ pé a kò ní rán òjíṣẹ́ kan sí ìran kan bí kò ṣe pẹ̀lú èdè àwọn ènìyàn ìran tí a fẹ́ rán sí. Gẹ́gẹ́ bí a ṣe rán òjíṣẹ́ sílẹ̀ India pẹ̀lú èdè àwọn ará India tó sì ròyìn Hinduism àbí kílókọ̀ rẹ̀ Ọlọ́run tó ròyìn rẹ̀ fún wọn. Gẹ́gẹ́ bí a ṣe rán sára àwọn ará China pẹ̀lú èdè àwọn ará China tó sì fi èdè China tó òjíṣẹ́ wọn lẹ̀ China tó sì fi èdè China ròyìn fún wọn. Bẹ́ẹ̀ ni nílẹ̀ Yorùbá ìdílé lára wọn òjíṣẹ́ sáwà náà gẹ́gẹ́ irú òjíṣẹ́ bí Ọ̀rúnmìlà bá Àgbọ̀nmìrègún tó sì wá fi èdè Yorùbá pọ́nbélé èdè ohun Ifá èdè tá a gbọ́ tó lè yé wa tó sì fi ròyìn Olódùmarè fún wa láti inú ọ̀rọ̀ Olódùmarè ni tí à ń pè ní Ifá. Gbogbo ẹ̀yin olùgbọ́ wa ó lẹ̀ ń gbọ́n pé kò ṣeé ṣe ká fẹ́ rán sí ìran Yorùbá káwa gbédè lárúbáwá lé ọlọ́. Ó yá ẹ jẹ́ ẹ̀kú. nítorí kí ó lè ṣàlàyé ẹ̀sìn fún wọn. Ṣẹ̀gbọ́ dájúdájú áyà tí wọ́n ta ẹni tí wọ́n ti jẹ́ ká mọ̀ pé gbogbo òun náà láti rán òjíṣẹ́ sí tí ó sì ṣàlàyé ẹ̀sìn tó gbé wá fún wọn. Láàrin wọn kì í wá sí pé ẹ̀sìn gangan ni wọ́n ń sọ láàrin pàtó bí ó ṣe pé láti ṣàlàyé ẹlẹ́dàá àwọn ẹni tó dá wọn fún wọn. Torí gbogbo ìgbà tí áyà yìí gan sọ̀kalẹ̀ kò tí ì sí tó jẹ́ pé báyìí wọ́n ṣe ń ṣe kìnìkan báyìí wọ́n ṣe ń kírun báyìí wọ́n ṣe ń ṣe báyìí láti ṣàlàyé ẹni tó dá wọn fún wọn àti dí ẹni tó dá wọn tó fẹ́ kún wọn gbélé ayé. Ó lọ sí gbọ́n Al-Qur'ani là ń kà kí èsì kan lọ́dọ̀ lọ́kọ́. Ṣùgbọ́n táwọn àáfàá ti wá ń bì torí ìjẹkújẹ owó fíṣẹ̀ bíbí láì owó tí wọ́n gbà tí ò ní bá wáyé ìjọ mi wọ́n wà mọ́ tu fún wa ní pé sẹ́ẹ̀rí o Ànábì Muhammadu Saudi pẹ̀lú èdè lárúbáwá rẹ̀ làwọn arẹ́sàwá Yorùbá bóòlù ṣe jọra wọn ọ̀rọ̀ Kùránì là ń kà yìí kì í sọ̀rọ̀ lé bàbá tèmi. nígbà náà Allahu yóò ṣì ẹnikẹ́ni tí ó bá fẹ́ lọ́nà ó sì máa tọ́ ẹni tí ó bá fẹ́ sọ́nà ó ní alágbára ọlọ́gbọ́n. Ṣẹ̀gbọ́ wọ́n ní ẹlẹ́dàá tó wá rán wa yìí o tó lójúṣe wa ẹ̀yà àtiwọ́ mọ̀ọ́mọ́ o àtiwọ́ òjíṣẹ́ tó wáyé kó dí o bá jọ ọdún mi la o òṣìṣẹ́ tó bá ti di kó jẹ́ despite pé wọ́n náà sí wọn náà sẹ̀ ẹ tó ti rẹ̀ ẹ́ ń sẹ́yìn ó ti ṣètò bí wọ́n ṣe gbọ́ àbí bí wọ́n ṣe ní gbọ́ ẹ tó ránṣẹ́ ló tún wá sọ pé ẹ tó lójúṣẹ́ tó náà mọ̀ mẹ́rin ṣe pé àdìsẹ́ ní tó bá tó wá rí orí fún ọ náà ẹ tá sí lọ́nà á sì lọ́nà ẹ tá àtọ̀sọ́nà á àtọ̀sọ́nà kí wọ́n tèmi àti ẹ̀ta bára wájà lórí ẹ̀sìn nígbà tá a ti mọ̀ pé ẹ tó lójúṣẹ́ wa gangan fún ẹ tó sọ pé tó bá wú òun lòun ó jòwó sẹ́sìn tó bá wú ọ ló lọ ló ṣe Ìsìlámù ìwọ tó wá ṣe Ìsìlámù dájúdájú ẹ tó rán Muhammadu wá náà ni ló ti kó sí ọ nínú ìjọ ṣe tó ti sọnù fíàsì nínú ayé yìí wípé wọn padà sí ẹ tó wá wò lọ́nà òun padà kó sí ẹ tó wá kó ṣe tóun òun kò sínú ọlọ́run bá a jà fún nítorí jẹ́ pé ó kí ó sẹ̀sìn aláwọ̀ ti sọ pé òun lè jẹ́ kó ṣe òun sì lè jẹ́ kó mọ́ ṣe nígbà Ọ̀rúnmìlà wá sáyé tọ́lọ́run fún ní pé tí Olódùmarè fún gbólóhùn fa tí ó gbáyé ló ṣe fa tí ó gbáyé ló ń ṣe àǹfààní tó ti wà Olódùmarè náà tó sọ láàrin pé o lè ìwọ tó bá o lè tàbí Ọ̀rúnmìlà òun ló ṣe ọbẹ̀ ó sì sáré ó ṣe kó o ṣe òun ló ṣe ọbẹ̀ àti gbogbo yín o àti títàlá bí o àtàrà aládùúgbà àtàrà Yorùbá Olódùmarè ló mọ ìdájọ́ tó ṣe láàrin ìkọ̀ọ̀kan wa kẹ́nikẹ́ni ọmọ jáfọ́ lọ́hùn kì í ṣe téèyàn já fún ọ̀rọ̀ lẹ́tí gbọ́tàn láti inú Kùránì ìwé alákànlẹ́yìn Suratu Ibrahim Quran chapter 14 verse 4 Suratu Ibrahim àyọkà lẹ́tí gbọ́tàn àbí àyọkí lápè ká tó wá tẹ̀síwájú Chief Imam ọlọ́wọ́ ajé gangan àwọn àbá ti wà káyìí látàárọ̀ tán láwọn fẹ́ fi ọ̀rọ̀ sí kan àbí kejì bọ̀ wá àyà mọ́ká kúmọ́lá. Fadilati Sheikh wallahu yasimuka minan lọ́wọ́. ọpẹ́ fún Olódùmarè ọba tó jọ ṣe ẹ̀dá gbogbo wa. Alhamdulillah. ẹ jẹ́ kí ká gbé Ifá ní arugẹ ká gbé Elédùmarè ká náà gbé náà lẹ́dùgbẹ́ ká wá sọ wípé Ifá wò akúbárú. Ifá wò akúbárú. torí wípé ọba náà gbé Ọlọ́run tóbi àní Allahu akúbárú ṣùgbọ́n ẹgbẹ́ Ifá tóbi làwa wí Ifá wò akúbárú. jẹ́rí nínú odù òtúrá méjì ọ̀la gbogbo tí oníkálukú ń járò gbòrògbò lé lórí tí ò tiẹ̀ láǹfààní àti dàjàlé lórí ẹ̀sìn òtúrá méjì ọ̀la lóní ó ní kájíkájá káwọ ọwọ́ wa fíní kájíkájá kábọjú wa fíní kájíkájá káwọ ẹsẹ̀ wa fíní káwẹ́ gbogbo ẹ̀kọ́ fún nẹ́nẹ́ ó nítorí pé àkíyèsí Olódùmarè nínú ìdọ̀tí àdẹ̀kí sí nínú ẹ̀gbin Ọ̀rúnmìlà ti jẹ́ ká mọ̀ yẹn tẹ́lẹ̀ ànábì wọn àti ìdè wọn àti ìbí. Ifá yẹn ti ń bẹ ńlẹ̀ kó tó di pé Kùránì dé òtúrùpọ̀ tá à ń lò yìí ti ń bẹ kán tó ṣe sẹ̀tìbíù ànábì ó ti kú tán kán tó máa ṣe sẹ̀tìbíù kò sí sẹ̀tìbíù nígbà yà ànábì àbí ẹgbọ́pá ànábì tẹ́yẹ pẹ̀lú kò sí ẹ̀sìn kankan tán bá lè mú wá sí ilẹ̀ Yorùbá yóò mú nínú tiwa yóò jọ ìnìmọ́ra wọn ni. tẹ bá lọ sí kálíkì sí tọ́ bá máa sọmọlókọ gbogbo táwa náà fi sọmọlókọ àádùn ṣúgà ìrèké gbogbo ẹ̀ oyin gbogbo ẹ̀ náà máa kó jọ tó fi dórí ṣìnàbù
ṣùgbọ́n ìgbà tí mùsùlùmí dé àwọn náà wọ́n ya sọ́tọ̀ bọ̀ síbẹ̀síbẹ̀ àwọn náà lóbi o tẹ́lẹ̀ wọ́n lóbi bọ̀ nísìnyí wọ́n ti wá rí pé ọ̀dà bí kìíní ti ń papọ̀ mọ́ra wọn wá lóbi mọ́ wọn ní kan lọ ra súwìtì ṣé àdúrà tá a fẹ́ fòbì ṣe láti súwìtì ṣe ọmọ àti mọ̀ pé obìnrin bí àrùn obìnrin bí òfò gẹ́gẹ́ bí Ọ̀rúnmìlà ṣe kọ́ wa níbi báyìí tẹ́lẹ̀ nìyẹn ẹ wá wo gbogbo àwọn ọmọ tí ẹ bá dé ọmọ ìmí tí ìsọba gba Jamiu ní òkè nìkan ẹ̀yin náà wá wo gbogbo àwọn orúkọ ìsìlámù yẹn bí kan máa pèyàn ní kọ́kọ́rọ́ bí kan pèyàn lókúta bí kan yé pèyàn ní wá bí kan pèyàn ẹ̀yin náà máa gbọ́ àwọn orúkọ tó wá dàbí pé Abímbọ́lá ó dàbí Fágbèmí àbí ta ni wọ́n máa sọ ní Fágbèmí tí Ifá ò ní máa gbé káàkiri ẹ láwọn orúkọ tó nítumọ̀ tó ṣe gbọ́ sétí àwọn jẹ́ kọ́kọ́rọ́ ọkọ̀ dùn mí gbà tí wọ́n sọ mí fàtáyì tàbí mo máa mọ̀ tó mọ̀ máa gbọ́ kọ́kọ́rọ́ bíbó mo yá change ẹ̀ tọ́ Ifá Ṣakin ló kọ mi o ayé ò ní dá wà láàmú ṣe rí gbogbo eléyìí tí lọ lọ́tún tí ń lọ lọ́sì pẹ̀lú eléyìí tá a ṣe òjò àwa lójú gbàtà débi ṣùgbọ́n ọgbọ́n àrékèrèké jìbìtì ní pé kán ṣàlè sọ ilẹ̀ Yorùbá dilẹ̀ Lárúbáwá ṣùgbọ́n ìgbà tí Ọ̀rúnmìlà ò ní gbà àwọn ìṣẹ̀ṣe tiwa náà ò ní gbà báwọn bàbá wa bá ti ẹ̀gọ̀ nígbà náà tí wọ́n po gbogbo wọn nú pọ̀ ṣùgbọ́n nísìnyí ṣé àwa tí wá gbọ́n nísìnyí ṣé káwa mọ̀ gbọ́ lọ́bẹ̀ náà ti ti lẹ́lẹ́ ilẹ̀ fẹ́ káwa náà fi lẹ̀ fọmọ lẹ́yìn pé ẹ̀jẹ̀ ntí Elédùmarè rán sí wa òun náà nìkan ẹja tẹ̀lé ẹ wá gbogbo àwọn onífá mélòó lẹ́rí tí ń sá lọ sí ọ̀dọ̀ Aláàfáà pé gbà mí o mo nídìí òun mọ o mo nídìí àfọ̀ṣẹ́ o mo nídìí Olúgbòhun o àwọn náà máa sá wá àwa kọ́ láàárọ̀ bá wọn. àwọn tó ń ti wò jámọ̀ kankan nígbà tí àfáà tó mi tọ́ lọ jẹ́ ewé tó lọ jẹ́ gbogbo kí ló ń sọ láti sọ fún mi irinṣẹ́ ọ̀sán yìí lónìí ọ̀sán yìí láàkọ́kọ́ jáwé yẹ gbogbo kí ilẹ̀ Lárúbáwá lọ́sàn yìí wà ní èmi lẹ́yìn Yorùbá ní òní dókítà àkọ́kọ́ wa ń bí ẹni àdúrà gbogbo ọgbà sọ́ọ́lá